gbogbo ìwọ tó bá ti ń jẹ́ ọmọ Yorùbá pátápátá ọmọ ológogoro ni gbogbo wa, ọmọ ọ̀mùtípara, ọmọ òmùkúmu ni gbogbo wa. Ẹni kí ló dé? Bẹ́ẹ̀ ni Ọbàtálá tó dáàyàn ọlọ́tí ni. Kódà gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, bàbá mu ọtí yóò tẹ́kí débi wípé iṣẹ́ tó lódùmarè gbé fún bàbá ò rí yanjú. Níbi tí a bá mu ọtí yóò dé, ibẹ̀ lẹ́ẹ̀ ti rí pé ọtí mímu ń kọ́ o kódà. Torí pé nígbà tó lódùmarè ní kó wá dáàyàn, ó dàárín kan, ó mú ẹmu báyìí, ó sì mẹ́mu yóò bákan ló mẹ́mu yóò fọ́n. Bó sì mẹ́mu yóò fọ́n báyìí, bàbá ò bá lè rí yàn dá mọ́. Ṣé wá rí pé tí wọ́n bá pè wá lọ́lọ́ ògógóró, sí tó lé ń bẹ̀, ẹ mọ́ jà bínú. Rádaràda ni gbogbo tán. Nígbà tá a bá sọ wípé odidi irúmọlẹ̀ tí olódùmarè rán wá sí ilé ayé láti wá ṣe ilé ayé ní gbígbé fún wa, láti wá dá àwa èèyàn yìí, láti wá dá wa síbẹ̀, láti sì wá fìdí àwọn nǹkan tá à ń lò ní ìsìn múlẹ̀. Lára àwọn nǹkan tó wá dá tó ṣe wípé òun ló dá, òun ló fìdí ẹ̀ múlẹ̀, ọ̀pẹ náà dẹ̀ fún wa ní gbogbo òmọ̀ tí ń bẹ ní ara rẹ̀ àti nǹkan tá a lè rí lò lára rẹ̀ àti tá a mọ̀ fi ṣe. Kò wá mọ iye ẹmu tó lè mu tí ó fi yó, lọ́ba mẹ́mu yó débi pé kò bá lè rí yàn dá, kò bá lè parí iṣẹ́ tó lódùmarè gbélé lọ́wọ́. Olódùmarè wá nílò láti ẹsẹ̀ wá rán kíni o, rán irúmọlẹ̀ míì tí í ṣe Odùduwà láti wá ràn lọ́wọ́. Ẹ̀yin náà já gbọ́rọ̀ yẹ̀wò bó ló ṣe mọ́pọlọ wá sí. Ẹ̀yin náà já gbọ́rọ̀ yẹ̀wò sọ́lọ. Ẹ mọ̀ jẹ́ ń tàn yín, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìtàn wa. Àwọn àgbélẹ̀rọ ìtàn ni tó sì jẹ́ wípé ó yẹ ká ṣe kíni o, ká gé dàgbò. Kò sí ìtàn gidi kankan, kò dẹ̀ sí odùfá kankan tó sọ bẹ́ẹ̀. Oníkálukú wọn tẹ́ bá gbọ́ pọ́n sọrú eléyìí, ẹ sọ pé múlẹ̀. Torí pé Olódùmarè gbé àwọn irúmọlẹ̀ yìí wá láti wá jẹ́ kí ayé dùn ún gbé fún wa, láti ti wá dá èèyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn irúmọlẹ̀ yìí ló dá èèyàn. Àwọn irúmọlẹ̀ wa ló dá èèyàn láti ọwọ́ Ọbàtálá. Kò sí ifá kankan tó sọ wípé Odùduwà dá èèyàn lẹ́yìn kíni o, lẹ́yìn Ọbàtálá. Ọbàtálá la gbéṣẹ́ dídá nǹkan fún. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn irúmọlẹ̀ ńlá gbéṣẹ́ náà níṣẹ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá a ṣe mọ̀ Ọ̀rúnmìlà sí òǹpìtàn fẹ̀ ẹlẹ́rìí ìpín. Ẹ mọ̀ jà mọ̀ sí gbé síra àwọn gbogbo ọmọ kúrò tó jíire. Tó bá sì ní irú tàn bá ń lórí, lọ sí kíni o, lọ gbé kúrò lórí. Ọmọ ọkọ ní ọ̀yẹ́ sọ máa lẹ̀, mọ̀jẹ̀ wọn ó sọ wá dọ̀mùtí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé wọ́n tó bá tún jẹ́ ọmọ Bàtálá gan, èèwọ̀ lẹ́mu mú fún ọ. Kí náà sì máa ń mu níjọ̀hún, ẹmu náà ni. Ẹmu náà máa ń mu níjọ̀hún tó wá ní èèwọ̀ ni, kì í ṣe pé ò lè mú o, ṣùgbọ́n kíni o, díẹ̀ ló lè mú ń bẹ̀. Nítorí fi ṣe lé ìwọ̀nù tó bá ilé lọ mu púpọ̀ jù wọ́n mọ̀ pé ó lè pa ọ́. Àwọn tó fún wa ní gbogbo ẹ̀kọ́ inú, àwọn náà tó máa ń pè ní ológogoro kò lọ. Fúndé yìí ẹja máa wo ohun tá a bá sọ ká tó máa gbé jáde, pàápàá jùlọ torí social media yóò mọ̀ wà ń bẹ̀ lọ láéláé ni. Bàbá Abíálà náà ni jàre. Ọmọ wọn ló tù fẹ́ àní pasán o, káwọn táwa pasán unlimited.